ìwọ ọlọ́run ọba mo ní mo tún ti dé o kábíyèsí àtúbọ̀ bí orí o ọlọ́run elédùmarè o àgẹ ìbẹ̀rù kò tutù kò gbóná ọlọ́run ọba o àgẹ ìbẹ̀rù tí bẹ́gì burúkú sọnù nígbó ọlọ́run ẹbí wọn náà ló bọ́mọ èèyàn rádaràdá sọnù nígboro mo ṣèbàrẹ̀ ọlọ́run ọba adétúnjí mo ní mo tún ti dé o ẹ wò mí torí ta ni mo ṣe wá sóde tòní ẹlẹ́gbẹ́ mu ní ebi torí ọ̀gá mi dáadáa ni Àlàó ọmọlọ́jọ́ bí mo máa kí ọ kú oríire Adékúnlé o ọ̀gá mi Madiba o king of new generation ó ti wá sọdún èyí kó o ṣe tẹ̀mí tówó tọmọ Àlàó kó o dàgbà kó o dògbò ní ayé kó o fọ́ pawérí kó o fèrèkì jòbí lágbára lọ́wọ́ ọlọ́run ọba Adékúnlé o ọmọ ìyá wa alájà Rùkàyà tún mi ìyàwó àdùkẹ́ mo jírọ́lá ń kọ́ ṣe ń bẹ láàlàáfíà ara òbí jẹ́ kí màmá ó pẹ́ fún wa Adékúnlé o olórí burúkú ò lè fẹ́ràn olóríire èèyàn tí bá ń bínú Adékúnlé èèyàn tó bá ní kó òyàn kú lágbára lọ́wọ́ lọ́wọ́n bá wọn máa ní ìṣó lọ́rùn ni Madiba ó yà ní ìṣó nílé rẹ̀ o orí mi àrọ̀ nèdè èmi mo rí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ẹ̀gbá ni ọmọ rò lọ́ta ìwọ ọlọ́mọ lẹ́sàbí ọmọ gbogbo tàkàlà ọmọ olúgbọ́njọ́ fínìyàn o Madiba o owó bàbá Mubarak ọmọ ẹ̀gbá tí sẹ́yìn oró ti sẹ́tẹ̀ eégún mọ́lú bàbá tó bí ọlọ́mọ ìbọ̀bà márùn-ún níjẹ̀ lóde ẹ̀gbá aláké o Olúbàrà ń bẹ níbẹ̀ ọba níṣe àbúrà ń bẹ níbẹ̀ ọba ní ọ̀sìnlẹ̀ ń bẹ níbẹ̀ ọba ní olówó dùrú ń jẹlẹ̀ gbá aláké o aláké ẹ̀gbá ń bẹ níbẹ̀ ọba níṣe ọmọ ẹ̀gbá mọ sẹ́yìn orò tí sẹ́tẹ̀ eégún mọ́lú Adékúnlé o èmi kò lè mọ kọ́nà mo gbà lé bàbá tó bí ọlọ́mọ lọ mo ní mo fẹ́ mo rò léyìn àwọn bàbá yín ní kí n lọ gúnyán lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́ o wọ́n ní kí n ròkà tó fẹ́lẹ́ bí etí ìgbà mo gúnyán lẹ́bẹ́ tán tí mo bá wọn ròkà ohun tó fẹ́lẹ́ bí etí o dípò òun fòrò hàn mí pẹlẹbẹ kí ni wọ́n tún gbé lé mi lọ́wọ́ o wọ́n wá jẹ́ kó yé mi pé wómù lóró òkè o èyí bí nàmúnàmú náà kúkú lóró òun kùn ìwọ lọmọ rò tí ń pagi rò tí ń pọ̀pẹ̀ ọmọ rò tí gbàgbàbúdá ni wọ́n kó orí kí àwọn bàbá tó bí ọlọ́mọ Àlàó owó bàbá Mubarak nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ olúgbọ́njọ fín ọmọ asẹ́tìmùmù kíkankíkan ọmọ òsílẹ̀kùn palẹ̀kùn dẹ́ni wọ́n kì í ran bàbá tó bí ọlọ́mọ Adékúnlé o ẹgbẹ́ aláìlúwà lórílẹ̀‐èdè Côte d'Ivoire wọ́n ní kí n bá wọn kí ọ Babátúndé Àlínò president ẹgbẹ́ aláìlúwà lórílẹ̀‐èdè Côte d'Ivoire wọ́n ló kú oríire Akóredé Ìlíyàsù wọ́n ní kó o pẹ́ láyé Àbókí Ahmed owó bàbá àbèjì wọ́n ló kú oríire ẹ̀yinjú kíbla ó ní kí n bá wọn kí ọ Ìdírí Àlùmà wọ́n ní kó o pẹ́ láyé ọmọ rẹ̀ Ọlágúnjú Sáwọ́ndà ó ní kó o dàgbà kó o dògbò olúwa mi o ó ní kó o pẹ́ láyé o wọ́n ní kó o fèrè ìjòbí Àlàó kò wá sí bó ṣe pẹ́ láyé tó mo ní ó ní máa sáré ọmọ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ìgbà ọdún kan ni Adékúnlé ìgbà ọdún kan ni Alálàó Madiba king of new generation ó ní kó o pẹ́ láyé.